Jòhánù orí Kefa. Lẹ́yìn nǹkan wọ̀nyí, Jesu kọjá sí apá kejì òkun Gálílì tí í ṣe òkun Tiberia. Ọ̀pọ̀ ìjọ ènìyàn sì tọ̀ ọ́ lẹ́yìn, nítorí tí wọ́n rí iṣẹ́ àmì rẹ̀ tí ó ń ṣe lára àwọn aláìsàn. Jesu sì gun orí òkè lọ, níbẹ̀ ni ó sì gbé jókòó pẹ̀lú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀. Àjọ ìrékọjá ọdún àwọn Júù sì súnmọ́ etílé. Ǹjẹ́ bí Jesu ti gbé ojú rẹ̀ sókè, tí ó sì rí ọ̀pọ̀ ènìyàn wá sọ́dọ̀ rẹ̀, ó wí fún Fílípì pé, níbo ni a ó ti ra àkàrà kí àwọn wọ̀nyí lè jẹ? Ó sì sọ èyí láti dán an wò, nítorí tí òun fúnra rẹ̀ mọ ohun tí òun ó ṣe. Fílípì dá a lóhùn pé, àkàrà 200 owó idẹ kò lè tó fún wọn, bí olúkúlùkù wọn kò tilẹ̀ ní rí ju díẹ̀ bù jẹ. Ọ̀kan nínú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀, Áńdérù, arákùnrin Símónì Pétérù, wí fún un pé, ọmọdékùnrin kan ń bẹ níhìn-ín tí ó ní ìṣù àkàrà báálì 5 àti ẹja wẹ́wẹ́ 2, ṣùgbọ́n kí ni ìwọ̀nyí jẹ́ láàrin ọ̀pọ̀ ènìyàn wọ̀nyí? Jésù sì wí pé, ẹ mú kí àwọn ènìyàn náà jókòó. Koríko púpọ̀ sì wà níbẹ̀, bẹ́ẹ̀ ni àwọn ọkùnrin náà jókòó, ìwọ̀n 25 ènìyàn ní iye. Jésù sì mú ìṣù àkàrà náà, nígbà tí ó sì ti dúpẹ́, ó pín wọn fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀. Àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ sì pín wọn fún àwọn tí ó jókòó. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ sì ni ẹja ní ìwọ̀n bí wọ́n ti ń fẹ́. Nígbà tí wọ́n sì yó, ó wí fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ pé, ẹ kó àjẹkù tí ó kù jọ, kí ohunkóhun má ṣe ṣòfò. Bẹ́ẹ̀ ni wọ́n kó wọn jọ. Wọ́n sì fi àjẹkù ìṣù àkàrà báálì 5 náà kún àwọn 12, èyí tí àwọn tí ó jẹun jẹ kù. Nítorí náà, nígbà tí àwọn ọkùnrin náà rí iṣẹ́ àmì tí Jésù ṣe, wọ́n wí pé, lóòótọ́, èyí ni wòlíì náà tí ó ń bọ̀ wá sí ayé. Nígbà tí Jésù sì wòye pé wọ́n fẹ́ wá fi agbára mú òun láti lọ fi jẹ ọba, ó tún padà lọ sórí òkè, òun nìkan. Nígbà tí alẹ́ sì lẹ́, àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ sọ̀kalẹ̀ lọ sí òkun, wọ́n sì bọ́ sínú ọkọ̀ ojú omi, wọ́n sì rékọjá òkun lọ sí Kápánámù. Ilẹ̀ sì ti ṣú, Jésù kò sì tíì dé ọ̀dọ̀ wọn. Òkun sì ń ru nítorí ẹ̀fúùfù líle tí ń fẹ́. Nígbà tí wọ́n wa ọkọ̀ ojú omi tó bí ìwọ̀n ibùsọ̀ 25 tàbí 30, wọ́n rí Jésù rìn lórí òkun. Ó sì súnmọ́ ọkọ̀ ojú omi náà, ẹ̀rù sì bà wọ́n, ṣùgbọ́n ó wí fún wọn pé, èmi ni, ẹ má bẹ̀rù. Nítorí náà, wọ́n fi ayọ̀ gbà á sínú ọkọ̀. Lójú kan náà, ọkọ̀ náà sì dé ilẹ̀ ibi tí wọ́n ń lọ. Ní ọjọ́ kejì, nígbà tí àwọn ènìyàn tí ó dúró ní òdìkejì òkun rí i pé kò sí ọkọ̀ ojú omi mìíràn níbẹ̀, bí kò ṣe ọ̀kan náà tí àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wọ̀, àti pé Jésù kò bá àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wọ inú ọkọ̀ ojú omi náà, ṣùgbọ́n àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ nìkan ni ó lọ. Ṣùgbọ́n àwọn ọkọ̀ ojú omi mìíràn ti Tiberia wá létí ibi tí wọ́n gbé jẹ àkàrà lẹ́yìn ìgbà tí Olúwa ti dúpẹ́. Nítorí náà, nígbà tí àwọn ènìyàn rí i pé Jésù tàbí ọmọ ẹ̀yìn rẹ̀ kò sí níbẹ̀, àwọn pẹ̀lú wọ ọkọ̀ ojú omi lọ sí Kápánámù, wọ́n ń wá Jésù. Nígbà tí wọ́n sì rí i ní apá kejì òkun, wọ́n wí fún un pé, Rábì, nígbà wo ni ìwọ wá síhìn yìí? Jésù dá wọn lóhùn, ó sì wí pé, lóòótọ́ lóòótọ́ ni mo wí fún yín, ẹ̀yin ń wá mi, kì í ṣe nítorí tí ẹ̀yin rí iṣẹ́ àmì, ṣùgbọ́n nítorí ẹ̀yin jẹ àjẹyó ìṣù àkàrà. Ẹ má ṣe ṣiṣẹ́ fún oúnjẹ tí ń ṣègbé, ṣùgbọ́n fún oúnjẹ tí ó wà títí di ayé àìnípẹ̀kun, èyí tí ọmọ ènìyàn yóò fi fún yín, nítorí pé òun ni, àní Ọlọ́run Baba ti fi èdìdì dì. Nígbà náà ni wọ́n wí fún un pé, kí ni àwa ó ha ṣe kí a lè ṣe iṣẹ́ Ọlọ́run? Jésù dáhùn, ó sì wí fún wọn pé, èyí ni iṣẹ́ Ọlọ́run pé, kí ẹ̀yin gba ẹni tí ó rán gbọ́. Nígbà náà ni wọ́n wí fún wọn pé, iṣẹ́ àmì kí ni ìwọ ń ṣe tí àwa lè rí, kí a sì gbà ọ́ gbọ́? Iṣẹ́ kí ni ìwọ ṣe?
Àwọn baba wa jẹ mánà ní aginjù, gẹ́gẹ́ bí a ti kọ pé ó fi oúnjẹ láti ọ̀run wá fún wọn jẹ. Nígbà náà ni Jésù wí fún wọn pé, lóòótọ́ lóòótọ́ ni mo wí fún yín, kì í ṣe Mósè ni ó fi oúnjẹ fún yín láti ọ̀run wá, ṣùgbọ́n bàbá mi ni ó fi oúnjẹ òtítọ́ náà fún yín láti ọ̀run wá. Nítorí pé oúnjẹ Ọlọ́run ni èyí tí ó ti ọ̀run sọ̀kalẹ̀ wá, tí ó sì fi ìyè fún aráyé. Nígbà náà ni wọ́n wí fún un pé, Olúwa, máa fún wa ní oúnjẹ yìí títí láé. Jésù wí fún wọn pé, èmi ni oúnjẹ ìyè. Ẹnikẹ́ni tí ó bá tọ̀ mí wá, ebi kì yóò pa á. Ẹni tí ó bá sì gbà mí gbọ́, òǹgbẹ kì yóò gbẹ mọ́ láé. Ṣùgbọ́n mo wí fún yín pé, ẹ̀yin ti rí mi, ẹ kò sì gbàgbọ́. Gbogbo èyí tí Baba fi fún mi yóò tọ̀ mí wá. Ẹni tí ó bá sì tọ̀ mí wá, èmi kì yóò ta á nù bí ó ti wù kó rí. Nítorí èmi sọ̀kalẹ̀ láti ọ̀run wá, kì í ṣe láti máa ṣe ìfẹ́ ti èmi fúnra mi, bí kò ṣe ìfẹ́ ti ẹni tí ó rán mi. Èyí sì ni ìfẹ́ Baba tí ó rán mi pé, ohun gbogbo tí ó fi fún mi, kí èmi má ṣe sọ ọ̀kan nù nínú wọn, ṣùgbọ́n kí èmi lè jí wọn dìde níkẹyìn ọjọ́. Èyí sì ni ìfẹ́ ẹni tí ó rán mi, pé ẹnikẹ́ni tí ó bá wo ọmọ, tí ó bá sì gbà á gbọ́, kí ó lè ní ìyè àìnípẹ̀kun, èmi ó sì jí i dìde níkẹyìn ọjọ́. Nígbà náà ni àwọn Júù ń kùn sí i, nítorí tí ó wí pé, èmi ní oúnjẹ tí ó ti ọ̀run sọ̀kalẹ̀ wá. Wọ́n sì wí pé, Jésù ha kọ́ èyí, ọmọ Jósẹ́fù, bàbá àti ìyá ẹni tí àwa mọ̀? Báwo ni ó ṣe wí pé, èmi ti ọ̀run sọ̀kalẹ̀ wá? Nítorí náà, Jésù dáhùn, ó sì wí fún wọn pé, ẹ má ṣe kùn láàrin yín. Kò sí ẹnikẹ́ni tí ó lè wá sọ́dọ̀ mi, bí kò ṣe pé Baba tí ó rán mi fà á, èmi ó sì jí i dìde níkẹyìn ọjọ́. A ṣáà ti kọ nínú ìwé àwọn wòlíì pé, a ó sì kọ́ gbogbo wọn láti ọ̀dọ̀ Ọlọ́run wá. Nítorí náà, ẹnikẹ́ni tí ó bá ti gbọ́, tí a sì ti ọ̀dọ̀ Baba kọ́, òun ni ó tọ̀ mí wá. Kì í ṣe pé ẹnìkan ti rí Baba, bí kò ṣe ẹni tí ó ti ọ̀dọ̀ Ọlọ́run wá, òun ni ó ti rí Baba. Lóòótọ́ lóòótọ́ ni mo wí fún yín, ẹni tí ó bá gbà mí gbọ́, ó ní ìyè àìnípẹ̀kun. Èmi ni oúnjẹ ìyè. Àwọn baba yín jẹ mánà ní aginjù, wọ́n sì kú. Èyí ni oúnjẹ tí ó ti ọ̀run sọ̀kalẹ̀ wá, kí ẹ̀yin lè máa jẹ nínú rẹ̀, kí o má sì kú. Èmi ni oúnjẹ ìyè náà tí ó ti ọ̀run sọ̀kalẹ̀ wá. Bí ẹnikẹ́ni bá jẹ nínú oúnjẹ yìí, yóò yè títí láéláé. Oúnjẹ náà tí èmi ó sì fi fúnni fún ìyè ayérayé ni ara mi. Nítorí náà ni àwọn Júù ṣe ń bá ara wọn jiyàn pé, ọkùnrin yìí yóò ti ṣe lè fi ara rẹ̀ fún wa láti jẹ. Nígbà náà ni Jésù wí fún wọn pé, lóòótọ́ lóòótọ́ ni mo wí fún yín, bí kò ṣe pé ẹ̀yin bá jẹ ara ọmọ ènìyàn, kí ẹ sì mu ẹ̀jẹ̀ rẹ̀, ẹ̀yin kò ní ìyè nínú yín. Ẹnikẹ́ni tí ó bá jẹ ara mi, tí ó bá sì mu ẹ̀jẹ̀ mi, ó ní ìyè tí kò nípẹ̀kun. Èmi sì jí i dìde níkẹyìn ọjọ́. Nítorí ara mi ni ohun jíjẹ nítòótọ́, àti ẹ̀jẹ̀ mi ni ohun mímu nítòótọ́. Ẹni tí ó bá jẹ ara mi, tí ó bá sì mu ẹ̀jẹ̀ mi, ó ń gbé inú mi, èmi sì ń gbé inú rẹ̀. Gẹ́gẹ́ bí Baba alààyè ti rán mi, tí èmi sì yè nípa Baba, gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni ẹni tí ó jẹ mí, òun pẹ̀lú yóò yè nípa mi. Èyí sì ni oúnjẹ náà tí ó sọ̀kalẹ̀ láti ọ̀run wá, kì í ṣe bí àwọn baba yín ti jẹ mánà, tí wọ́n sì kú. Ẹni tí ó bá jẹ oúnjẹ yìí yóò yè láéláé. Nǹkan wọ̀nyí ni ó sọ nínú sínágọ́gù bí ó ti ń kọ́ni ní Kapernaumu. Nítorí náà, nígbà tí ọ̀pọ̀ àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ gbọ́ èyí, wọ́n wí pé, ọ̀rọ̀ tí ó le ni èyí, ta ní lè gbọ́? Nígbà tí Jésù sì mọ̀ nínú ara rẹ̀ pé àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ ń kùn sí ọ̀rọ̀ náà, ó wí fún wọn pé, èyí jẹ́ ìkọ̀sẹ̀ fún yín bí? Ǹjẹ́ bí ẹ̀yin bá sì rí tí ọmọ ènìyàn ń gòkè lọ sí ibi tí ó gbé ti wá rí ńkọ́?
Ẹ̀mí ní ń sọ ní di ààyè, ara kò ní èrè kan. Ọ̀rọ̀ wọ̀nyí tí mo sọ fún yín, ẹ̀mí ni, ìyè sì ni pẹ̀lú. Ṣùgbọ́n àwọn kan wà nínú yín tí kò gbàgbọ́. Nítorí Jésù mọ̀ láti ìbẹ̀rẹ̀ wá ẹni tí wọ́n jẹ́ tí kò gbàgbọ́ àti ẹni tí yóò fi òun hàn. Ó sì wí pé, nítorí náà ni mo ṣe wí fún yín pé, kò sí ẹni tí ó lè tọ̀ mí wá bí kò ṣe pé a fi fún un láti ọ̀dọ̀ Baba mi wá. Nítorí èyí, ọ̀pọ̀ àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ padà sẹ́yìn, wọn kò sì bá a rìn mọ́. Nítorí náà, Jésù wí fún àwọn 12 pé, ẹ̀yin pẹ̀lú ń fẹ́ lọ bí? Nígbà náà ni Símónì Pétérù dá a lóhùn pé, Olúwa, ọ̀dọ̀ ta ni àwa ó lọ? Ìwọ ni ó ní ọ̀rọ̀ ìyè àìnípẹ̀kun. Àwa sì ti gbàgbọ́, a sì mọ̀ pé ìwọ ni Kristi náà, ọmọ Ọlọ́run alààyè. Jésù dá wọn lóhùn pé, ẹ̀yin 12 kọ́ ni mo yàn. Ọ̀kan nínú yín kò ha sì ya èṣù. Ó ń sọ ti Júdásì Ìskáríọ̀tù, ọmọ Símónì, ọ̀kan nínú àwọn 12, nítorí pé òun ni ẹni tí yóò fi í hàn.